Ìjẹ̀bú ẹ mọ̀ pé Awùjalẹ̀ àbí Awùjalẹ̀ wọ́n ti wàjàǹjò ní wọ́n wá fẹ́ jẹ mí. King Dr. Wasiu Ayinde Marshal nínú àwọn tó fẹ́ jẹ́ tí wọ́n fẹ́ dá plane dúró ń gbà yẹn báyìí. tó fẹ́ dá plane dúró. wọ́n dúró tán fẹ́ fọwọ́ dá plane dúró tí plane fẹ́ bẹ́ lórí níta mi yẹn. lẹ́tà wọn ni declaration of interest as Awùjalẹ̀ of Ijebuland. àwọn náà fẹ́ jẹ ọba yẹn wọ́n fẹ́ jọba. so àwọn èèyàn wá ń pé ó ga òkìní kan kálukú sàn sọ̀rọ̀ kí ló dé wọ́n ní right sí nìyẹn. nǹkan bá belong to that family. bóyá wọ́n belong sí nìyẹn. wọ́n ti ní kàn trace family yẹn fọ́fọ́ fada wọn kàn prove ẹ̀. àwọn Awùjalẹ̀ àwọn ọmọọba àwọn ìdílé tí ìjọba bá ní kí ló ṣẹlẹ̀ ẹ wá bá wa bí King Wasiu Ayinde Marshal kí wọ́n fi hàn wá kí ni ìran wọn ti kan ọba wọ́n wá ń kìlọ̀ pé àwọn òfàjèjì o. once ẹ mọ tún nǹkan gan èmi ò mọ mo fẹ́ kálẹ̀ ìbò ni. nǹkan kan náà we don't want strangers. once against strangers. So I don't understand olórí ọmọ bá ṣe di stranger. kò ń ṣe pé stranger bẹ́ẹ̀ tán sọ ni pé ẹni tó bá fẹ́ show interest kọ́kọ́ gba fọ́ọ̀mù nínú fọ́ọ̀mù yẹn ló ti wá fìlì ìran rẹ̀ bí ìran rẹ̀ ti tan mọ́ fámìlì tí oyè kan yóò sọ ìran karùn-ún sẹ́yìn ni yóò wà lísítẹ̀ ṣàpẹ́ kápẹ́ntàn ti mọ̀ ní wọ́n ní kó ṣe mọ́ tírèsì ìran ṣùgbọ́n gbogbo àwọn ọmọ oyè pátápátá fẹ́ joyè wọ́n kọ́kọ́ tírèsì ìran wọn ká tó gba form of kíní kan interest tàwọn sọ̀hún eléyìí wọn kọ́kọ́ lẹ́tà ni wọ́n wà gba fọ́ọ̀mù náà sọ fáwọn èèyàn pé ẹ wá o ẹ má jàjèjì ó wọ àárín wa o ẹ má jàjèjì ó jẹ kíní ìlẹ́bí wa o ẹlẹ́bí mọ ẹbí rẹ o but King Kwamwa náà sọ pé family yẹn làwọn náà belong sí ṣe mọ wọn á trace ẹ wọn ti ní kàn trace ẹ àwọn náà wàá sọ dádì mi ẹni báyìí ni bàbá ìyá bàbá mi ẹni báyìí ni ìyá bàbá mi ẹni báyìí ni àbúrò bàbá mi ẹni báyìí ni kó tó wá kan bàbá mi gangan ẹni báyìí ni èmi wà lọ́mọ bàbá mi nílé kíníkan ní àbí wa ìgbà tá a kọ́kọ́ ní tán bàbá mi délé ayé ibi báyìí ni wọ́n wà wọ́n ní kàn trace ẹ̀ bẹ́yẹn ṣètìgẹ́tẹ̀ àwọn náà dẹ́ mọ̀ tán wọ́n mọ̀ tán ṣé bọ́ wọ́n máa ní kíníkan bí wọ́n ti mọ̀ pé àròbá ni bàbá tàbí nǹkan wọ́n ní àròbá ni bàbá tán èmi wá rí i pé mo á bèrè lọ́wọ́ àgbàlagbà kan wípé kírétẹ̀ sọ pé àròbá ni bàbá tán wọ́n ní ṣé mi mọ̀ pé ìtàn a máa lọ gerege ńgbà mi ṣùgbọ́n àròbá a máa nírọ́nú àti àpọ̀pọ̀ wọ́n ní àròbá tí mo wò yìí ó lágbára gan o ó lè dorí ìtàkodò ọgbọ́n mi ọ̀sán tó sọ fún mi nù èmi á ní bèrè lọ́wọ́ àwọn èèyàn pé kílẹ̀ tààrọ̀ bá burú ju ìtàn gangan ló ń tọ́mọ̀ bàbá tàn. yóò bá àròbá àròbá sì bàbá tàn. ẹ̀mí orin tó lọ lẹ́ẹ̀kan ti dé. ẹgbẹ́ wa ẹ̀mí orin yẹn ti dé. àwọn apàdà sígbà tá a fẹ́ kí orin ẹ̀kan jáde. ọ̀tọ̀ ló ní ó ní ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ẹ jẹ́ kíyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀. ṣé kìí ṣe pé ìyàwó ti fẹ́ na ọmọ ọkọ ń jẹ̀bù báyìí. no the man has a right to contest wọ́n ti open ẹ̀ kò sí ní tó kan trace genealogy wọn. kò sí ní tó ẹ̀yin tẹ́ ń ṣètò oyè ìjẹ̀bù ẹ mọ̀ expect lẹ́tà mi. sọ̀rọ̀ pé ní ẹbu tó wà ní Ìjẹ̀bú Òde àwọn dáàdì yìí náà kọ́ ṣe bú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni náà. sọ̀rọ̀ pé taba wu ibẹ̀ a rí ìkòkò níbẹ̀. ìkòkò wà mẹ́. tó fi sọ pé ẹ̀yin lẹsẹ bú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ẹ sì lè ti sáré lọ rí mọ́bẹ̀ o. ẹ sá. ẹ máa ṣé wọn tí mo lẹ́tà mi gan dé Jẹ̀bú ni èmi náà wà entitled láti jẹ. ẹ sọ Jẹ̀bú. Awùjalẹ̀. ẹ sọ Jẹ̀bú rẹwà ẹ sọ Jẹ̀bú kápẹ́ tó tán. rẹwà náà rẹ ti sọ. ẹ jẹ́ ọjà Awùjalẹ̀ yóò ní sòjè gbogbo tí mo mọ̀ sọ tí mo mọ̀ kọ tí mo lè sọ nípa Ìjẹ̀bú Òjú mo fọ́ náà lọ. Ìjẹ̀bú máa ń fọ́ ni. ẹni tó ní ọmọbẹ ní ṣẹ́gun mo lè jó yẹn bẹ́ẹ̀. ọmọbẹ ní tábà ní ẹgbẹ́ gbábẹ́ ti wẹ̀ ọmọ tí ì bá ṣe kinní kan ìgbà ẹrù kéèyàn kan rú ọjà lásán. ara o
èmi àyèdè orí ọ̀rẹ́ ru orí lórí àtẹ ìwé ẹyọ kan tí mo ní náà ní gbẹ̀ndẹ̀gbẹ̀ gbà. àwọn olùkọ́ ni tó bá ti rí ọmọ àlè kan ní kíní kan wọ́n lọ jù nú omi tájújọ́ ọmọ nù báyìí tó yẹ kó ọmọ àlè yóò rí ni yóò lè fò ni. wọ́n ètò ṣe kẹ́ ẹ lọ ṣe genealogy nǹkan kan yẹn ìgbà ni ẹ máa fẹ́ ṣe kí yóò kàn rú ọjà pé gbogbo ẹ̀yin ọmọ lóye ẹ wà gbígbá wọ́n á sọ fún mi pé ẹni tí ẹ bá ti ṣe ọmọ ìran yìí o ẹbí yìí o tó bá ti rú báyìí odò ní ìrù lọ́mọ títún. ìfà ẹ̀kọ́ èdè la lò. ìfàdọ́là ìfàdọ́là wàhálà ìfàdọ́là ló dájú sí. ìfàdọ́là. tó bá ṣe báyìí dọ́là ni tó bá ṣe dọ́là ni ìfàdọ́là ìríran rò tọ́. ẹ mọ̀ pé pépà tó fi ṣe dọ́là yẹn tì. ó ti kìkì sí irun ìfàdọ́là ìríran lọ títí àròbá ní ìfàdọ́là. àwọn tó ń béèrè lọ́wọ́ kan wà pé kó ṣàlàyé ìbéèrè tó dá wọn béèrè. no it's the right thing because wọ́n fẹ́ leave ẹ̀ open wọ́n fẹ́ leave anybody out. ló fi dá kéèyàn mọ̀ tán ní tó ti wá torí nǹkan tí wọ́n náwó sí ipò tó ga jù ní Ìjẹ̀bú ni Àwùjalẹ̀ tí wọ́n bá sì fẹ́ dérú ipò yẹ ọgbọ́dọ̀ lè júwe ara rẹ̀ délé pẹ̀sì sọ́lẹ̀ kan ẹni tí ó bá lè júwe ara rẹ̀ délé kò tọ́ láti máa kó mọ́ nága. ìjúwe ara nìkan kọ́ o if you want to look at the antecedent ti Àwùjalẹ̀ ẹ̀ ń bá fẹ́ wọ bàtà Àwùjalẹ̀ tó lọ yóò jẹ́ ẹni tó ní òótọ́ ẹni tó ní wà èrè ẹni tó ní wà pẹ̀lẹ́ ẹni tó ní ìṣoore ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó ní ṣé mo kà lọ ni because Àwùjalẹ̀ epitomizes all this. bẹ́ẹ̀ni. I'm telling you so Àwùjalẹ̀ has created ìgbàtà ayé wọn kan gbowó lọ́wọ́ Abacha this is a man that stood against Abacha regime. ìpèlú bẹ́ẹ̀ni owó kọ́ ló fẹ́ wọ̀ mí lórí and you cannot intimidate me Àwùjalẹ̀ is a fearless king. kò bẹ̀rù wọn ò sójó. the kingdom of Àwùjalẹ̀ àti ẹni tó wà ní diaspora ẹni tó wà ní kíni àwọn tó wà múnú gan wọ́n máa wá sójú di ọba nítorí pé the personality of Àwùjalẹ̀ commands a lot of respect and gives àwọn ọmọ Ìjẹ̀bú an identity a single identity ẹni tí ó jẹ Àwùjalẹ̀ ó ṣe tí ó divide wọn. kò ṣe tí ó pín wọn. kò ṣe tó máa wà misinformed kò ṣe tí ó dé tí ó máa bá gbọ́ àwọn ọba jà. àwọn olóyè ìjà ń lù ú. tí àwọn tí tó yẹ kó lọ sọmọ kó ṣe gbẹ sí yóò gbọ́ ìtàn gidi kò ṣe pé àwọn tó ti sọ̀tàn bú lẹ́yìn náà wọ́n misinform ẹ̀. I see when a king is misinformed he will destroy the unity that exists in Yoruba land. So misinformation nǹkan tó máa ń mú wá ọ̀dà so a king a monarch must not be informed by àròbá burúkú táwọn tó wà nílẹ̀ bá sọ fún un tó ti ń já bàbá wọn kó má já wọn náà. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ nípò àgbà lẹ́sàn ọ̀tọ̀ níwà àgbà. bẹ́ẹ̀ni. ìwà àgbà sì rèé nípò àgbà ọ̀tọ̀ níwà àgbà. ìwà àgbà sì rèé ó ṣàgbà ipò àgbà. so àwọn kan tó máa wò ní Àwùjalẹ̀ nìyẹn because this man over time he commands a lot of respect. I give it to he gave Ìjẹ̀bú kingdom generally an identity. The Àwùjalẹ̀. The late Àwùjalẹ̀. An identity of unity, identity of oneness, identity of cultural realization, cultural renaissance. No, you can't describe it. I give it to that man. Oh, I celebrated to but it was highly celebrated. You can't. So when you now look at kò gbọ́dọ̀ ní stain lára. Kò gbọ́dọ̀ dúró tán. Kò gbọ́dọ̀ lábà wọn. It must not have any this kind of shenanigan and ẹ mọ lọ bí ṣe fẹ́ lọ. èèyàn kan sọ̀rọ̀ kan ìmọ̀ bóyá o lè sọ. kí ló wí. ó ní in a gathering like this. In a gathering like this. bí eléyìí tá a wà yìí. bí ètò ṣẹlẹ̀ on Friday. Okay. You can know the next governor of your state in a gathering like this with Okaloma Odua. Maybe I seen some. Bóyá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú Àríṣekọ́lá. Ṣé o pé nígbà Àríṣekọ́lá nígbà ayé wọn ìdí géètì lẹ́tì mọ next governor.
yídì tá a bá kí ọdún iléyà tá a bá ṣe tó bá next sí election àbáwẹ̀ ẹni tí wọ́n bá ti jọ débẹ̀ ẹni tí àwọn èèyàn bá pariwo ń gbà wọn débẹ̀ election pendulum yẹn ibi tó ń swing lọ nìyẹn so some people will even go to that yídì because of what Arikola will pronounce or is action and inaction. just action and inaction. He will not raise anybody's hand up but wọ́n á ti rí pé ẹni ló súnmọ́ bàbá yìí but for the love of Arikola àti impact Arikola ní Ìbàdàn people will go to where he swings to. the Arikolas of this world are kingmakers. Their word goes a long way beyond the horizon of where they belong. Do you understand? And it's like the Arikolas of this world are Zions of this world. They are like Zions of this world. And I give it to him. I remember when you know by legacies. Whatever anybody do in life, I'm about writing. Say, what is legacy? What in legacy? What in legacy? Ọ̀rọ̀ kan ni. Ó sì wọ́n form lójú ayé yẹn àti lẹ́yìn yẹn náà. Torí ó là ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n wà láyé báyìí. A sì ń fíìlì ẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n sì wà around. Ọ̀dọ́ òun ò sí physically mọ̀ pẹ̀lú wa. Torí weight of legacy tí wọ́n fi lẹ̀ yẹ ó sì loud ti sí. Now àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé event Friday or communicate message. Message yẹn wá rè àwọn olóye àwọn tó mọ nǹkan tú nìkan ló lè yí. ẹja afilẹ̀ fún àwọn ọmọ tú. ní mọ̀ tú lọ. ẹja tún padà sífẹ̀. Ifẹ̀ òye ojoojúmọ́ tí mo wá. báàlù tó balẹ̀ nìbàdàn lánàá kà tó bá dín díẹ̀ mẹ́wàá ó dà kó tún lé gan. bẹ́ẹ̀ ní airport Ìbàdàn lánàá wọ́n sàn balẹ̀ ni kí ló dé. aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ni. àwọn náà ń lọ joyè níbi tí Ọ̀kanlọ́mọ ti joyè. wọ́n ní Ọọ̀ni rìṣà wọ́n ṣe àjọ̀dún ọdún 10 tí wọ́n di kábíyèsí wọ́n wá bọ́ sáàrin ìlú wọ́n wá mú àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn kò sí ìjọ òkun wọ́n wá mú wọn. àwọn kò ṣẹlẹ̀ rí. náà fi wá mú àwọn náà ìmọ̀ yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. so oyè Oòduà lajẹ lánàá kì í tún ṣe ilẹ̀ Yorùbá land torójú Yorùbá land lọ. èmi ò mọ̀. Oòduà dé Brazil bólẹ̀ ti mọ̀. Oòduà dé Brazil ó dé Cuba. Yorùbá náà dé Brazil. ẹ máa gbọ́ Yorùbá náà dé Cuba. ilẹ̀ Yorùbá it consists of the west south western zone. ilẹ̀ Yorùbá nìyẹn. ilẹ̀ náà pé Yorùbá land. èdè wo ni kí ló fi dáwọ́ ti Brazil. you are not getting it sir. èdè Yorùbá tẹ́ ń sọ kọ́ ni. you are not getting it sir. you are not getting it sir. ẹ ní gbà ni. ẹ máa gbọ́ let me let you know this. ẹ mọ̀ ilẹ̀ jẹ́ mọ̀. tẹ ẹ bá ní Ìbàdàn land. Ìbàdàn land níbi tó dé. ọmọ Ìbàdàn wà ń bò mí o. sẹ́ńgẹ́tì nísìn. tẹ bá sọ pé àwọn ọmọ Olúbàdàn gbogbo ayé náà wà o. gẹ́tì mo sọ sí. tẹ bá sọ pa Oòduà transcends much more than the Yorùbá land. Ìṣẹ̀kírì wà ń bẹ̀, Delta wà ń bẹ̀, Warri wà ń bẹ̀, gbogbo wà ń bẹ̀, Ẹdó wà ń bẹ̀. Yorùbá wà ń bẹ̀ náà. mò ń bọ̀ Yorùbá wà ń bẹ̀ ṣùgbọ́n Oòduà ló transcend gbogbo wọn. Oòduà gẹ́gẹ́ ni that's not a Yorùbá land. You can't call Edo a Yoruba land. It's Edo land. You can't call Ìṣẹ̀kírì Yoruba land. It's not Oòduà land as well. It's Ìṣẹ̀kírì land. No, it is a conglomerate. It is àwọn Oòduà wà ń bẹ̀. Yorùbá náà wà ń bẹ̀. Ṣé tí mo sọ ọmọ Yorùbá wà ń bẹ̀. Ọmọ Yorùbá wà ń bẹ̀. Yorùbá wà ń Brazil. Yorùbá wọ́n wà ń Cuba. Àwọn kan wà tó yẹ pé wọ́n tún sọ Yorùbá níbẹ̀ tí èso ọmọ Yorùbá. Wọ́n ní Yorùbá lọ́kọ̀ wọn. tó tún gba culture Yorùbá. Yorùbá ló ní wọn àwa la ní wọn. àwọn kan la ní wọn Oòduà nìyẹn. ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ilẹ̀ Oòduà. ilẹ̀ Yorùbá kárí ilẹ̀ Yorùbá dé Brazil. ṣẹ́gun ẹ mọ̀ jẹ́ sọ́kàn fún mi. tí tẹ́bá Ọlọ́run jẹ́ wà misinformed o. àmín. àwọn kan ti wà misinformed tí wọ́n jẹ gbẹ́lẹ́ lórí o. ilẹ̀ Yorùbá is everywhere ó dé Brazil. ilẹ̀ Yorùbá ò débi kankan. ó débẹ̀. ó kọ́ ìkọjá lè bá bẹ̀rẹ̀. ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà.
yes. ilẹ̀ Yorùbá òde Amẹ́ríkà. ọtọ́ jọba ọmọ Yorùbá bẹ́ẹ̀ni. ẹ máa gbọ́ ilẹ̀ Yorùbá òde bẹ́ẹ̀ ọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ Oòduà dẹ̀ nìyẹn. oyè tó jẹ́ ń bẹ̀ oyè Yorùbá ni. ẹ farabalẹ̀. ọkùnrin kan láì tẹ́ pàǹgbà yẹn ọba kìnnì kan Yorùbá ni. ẹ máa gbọ́ ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Yorùbá ni. ẹ jẹ́ n sòtọ́ fún yín. Ẹdó kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Ẹdó ni. ilẹ̀ Ẹdó ni. ṣùgbọ́n ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọmọ Yorùbá wà bẹ́ẹ̀ ọmọ Oòduà ni. ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá tó wà bẹ́ẹ̀ Oòduà ni. Yorùbá ni. Oòduà is the father of all. Yorùbá ní ilẹ̀ èdè wa ní èdè Yorùbá ní ilẹ̀ Yorùbá náà wà. ilẹ̀ Yorùbá kọ́ ó lè tábàjẹ́ oyè ilẹ̀ Yorùbá táwọn fún yín láṣẹ ilẹ̀ Yorùbá ẹ dín ilẹ̀ Yorùbá yín mú. gbogbo ilẹ̀ Yorùbá náà ni Oòduà làwa jẹ. ilẹ̀ Yorùbá afaramọ́ Oòduà a sì faramọ́ Yorùbá ikẹ́kẹ́ ojú kan lọ. ẹ máa gbọ́. wọ́n jọ tóbi ni. ẹ máa gbọ́. ṣẹ́rí the nomenclatures táwọn wo yìí ṣẹ́gbọ́ if it's not properly defined people will be misinformed. ṣe get him and when people are misinformed olóṣè àwọn kan gbà kan tó jẹ́ pé that misinformation went because wọ́n bá àwọn àròbá tó yẹ kan bá. Oòduà doesn't refer to land it's just misrepresented as Israel. The word Yorùbá never used for I don't understand o Hausa bo. ẹ fọ àwọn yẹn lẹ wọn mọ tán. What you are talking about ṣe pé when people are misinformed. Honourable speaker. Yes so honourable member. Oòduà Yorùbá èmi ọmọ yàtọ̀. ẹ máa gbọ́. ẹ máa gbọ́. kò sí yàtọ̀ mò ń gbọ́. Oòduà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yàtọ̀ sí Oòduà Yorùbá èmi ò mọ yàtọ̀ tí n bá fẹ́ mú gan yín tó sọ pé Yorùbá is even larger than Oòduà. Yes but tẹ́yìn bá mú bẹ́ẹ̀ yẹn yes now ilẹ̀ Yorùbá èdè Yorùbá kò sí èdè Oòduà èdè Yorùbá ló wà. ẹ mọ̀ gbọ́ kí ni origin Yorùbá who is the father. Oòduà. Where do we come from? ọmọ ta ni wá. ẹ mọ gbọ́ mi ni. so ọmọ Oòduà ni wá. tá à ń gbé nílẹ̀ Yorùbá. ta ló nílẹ̀ Yorùbá. Oòduà ló nílẹ̀ Yorùbá. So why you pin. ẹ gbọ́ mi yóò sá no mo ń ta ni ṣẹ́ni when you talk about language you need to understand the semantics of words. kò ní semantics kankan. I understand all this you are saying is political. It's not political. It's political. It is political. It is the use of words. It is just you are just dividing indivisible. Oh my goodness. Yorùbá àti Oòduà is the same thing. Okay, if it's the same thing. It's the same thing. It's the same thing. Yes now. It's the same thing. Yorùbá àti Oòduà kankan náà ni wọ́n. ṣùgbọ́n èmi o ọ̀kan lọ́mọ Oòduà lè mi o. ọ̀kan lọ́mọ Oòduà is good. ọ̀kan lọ́mọ Yorùbá is good. gbogbo ẹ̀ náà Yorùbá ni wá. Oòduà ni wá. Oòduà ni wá. ṣé wọ́n sọ Yorùbá ní Cuba. kò síbi tí yẹn sọ Yorùbá. wọ́n sọ Yorùbá ń bẹ̀ ṣé wọ́n sọ Oòduà. No. Yorùbá tẹ́ sọ bẹ́ẹ̀ is a descendant of Oòduà. kí ẹ ló ń sọ bẹ̀ yẹn. Is a descendant of Oòduà. Yorùbá tẹ́ ń sọ bẹ̀ yẹn. ẹ lè ní ilẹ̀ Yorùbá níbẹ̀. ẹ mọ̀ gbọ́ ilẹ̀ Amẹ́ríkà ni ilẹ̀ Cuba ni. Yorùbá tẹ́ ń sọ bẹ̀ yẹn is a descendant of Oòduà. bẹ́ẹ̀ni. kí ni wọ́n ń sọ bẹ̀ yẹn Yorùbá tẹ́ ń sọ. So that means when you are talking of Oòduà you are talking of Yorùbá. When you are talking of Yorùbá you are talking of Oòduà. I'm not contesting that. But when I'm contesting. What I'm contesting is this. ṣẹ́gbọ́n ẹ lè ní Ẹdó ìsìlẹ̀ Ẹdó ilẹ̀ Yorùbá. Yes, you are right. wọ́n sọ Yorùbá ń bẹ̀ because they are descendants of Oòduà. àdẹni sọ pé ilẹ̀ Oòduà ni. ọmọ gbọ́ mi ọkùnrin. ilẹ̀ Ẹdó náà ni. gbọ́ mi. ibi tí wọ́n bá ti ó lè sọ pé Ṣẹ̀kírì ilẹ̀ Yorùbá kọ́ ní Ṣẹ̀kírì torí pé Yorùbá wà ń bẹ̀. kì í sì ṣe ilẹ̀ Oòduà. ẹ máa gbọ́ because they are descendants of Oòduà. they were speaking Yorùbá there. ṣé ibi tá a bá ti lé Oòduà kúrò àti lé Yorùbá kúrò. ó ní ṣìṣe. ibi tá a bá ti lé Yorùbá kúrò àti lé Oòduà kúrò. ayé mẹ́ta fún ẹ bá. ìkẹ́kẹ́ náà ni. ṣùgbọ́n ilẹ̀ yàtọ̀ sílẹ̀. You see you have a jurisdiction ẹ jẹ́ sọ̀tọ̀ fún yín o jurisdiction kò oríṣiríṣi o if I have the jurisdiction of kìnìkan Yorùbá tí mo ní you are confined to within the jurisdiction of that Yorùbá land. But if I'm conferred with that Oòduà your jurisdiction extends beyond the Yorùbá land. èmi ò sẹ́ni Yorùbá àti Oòduà ìmọ̀ nígbà. àní mo ti gbọ́ ti yín
you see sẹ́rí history wa ó ti ní problem. history ni àwọn tó wọ́n fún problem. wọ́n fún ni. wọ́n ti fún ó dẹ̀ ti wá ní. àwọn wà níjó ní. àti ẹ máa gbọ́ àti ẹni tí ń joyè Oòduà àti ẹni tí ń joyè Yorùbá. ọmọ kan náà ni wọ́n ọmọ yàkàn náà ni wọ́n. àní yàkàn sọ bẹ́ẹ̀ pé yàkàn náà kọ́. gbogbo okay. jurisdiction là ń sọ ẹni tó dé tó ní ẹnìkan lè fi hàn kan jọba kíníkan ẹnìkan lè fi hàn kíníkan ṣé ká mọ túlẹ̀ ni. jurisdiction yẹn no jurisdiction yẹn gan fa wàhálà o. ẹ̀rọ lè fi wàhálà tẹ́ ẹ̀ bá wà miss call. no kò fa wàhálà. tẹ́ ẹ̀ bá miss tó bá ṣe pé mi náà tó bá ṣe pé pásítọ̀ tó bá ṣe pé yín náà ni ẹ máa gbọ́. tẹ́ ẹ bá wà misinformed tí ẹ kẹ́ jàsílẹ̀ mọ̀ jàsí. irọ́ ni irọ́ yìí. because you are misinformed. faramọ́. because láti ilẹ̀ tẹ́lẹ̀ àwọn bàbá yín náà ìjà náà máa jà kí. faramọ́ tẹ sọ. because láti ilẹ̀ náà lóye unity. irọ́ ni. láti ilẹ̀ náà èmi ni máa ń ṣe yín. irọ́ ni pastor. láti ilẹ̀ náà bí kásá. faramọ́. láti máa lagídí kinu. faramọ́. ẹ má gbọ́ o. ẹni tí ọba yẹ kó fìyàn jẹ baálé baálẹ̀ tó bá fìyàn jẹ baálé ẹni tó yóò fìyàn jẹ baálé inú bínú pé èmi ni wọ́n ní máa fi baálé jẹ o baálẹ̀ wọ́n ní wọ́n máa fi jẹ o lọ́ọ́ fi baálẹ̀ jẹ tí wọ́n bá ti yanjú ẹ̀ láàrin ara wọn bá kò sí wàhálà síbi baálẹ̀ ju baálé lọ. bẹ́ẹ̀ni dáadáa. ṣètìkẹ́tẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n máa fi baálé jẹ kó máa fi baálẹ̀ jẹ èmi ok ẹ máa gbọ́ o láàrin mi àti ẹ fi pásítọ̀ lẹ́ o wọ́n ní kí n bá fẹ́ fi joyè nínú ìlú yìí o tí n bá fẹ́ èmi ni mo láṣẹ kí n fi baálé jẹ o ẹ̀yin láṣẹ kí ẹ fi baálẹ̀ jẹ ẹ wá fẹ́ fi Sàláfì joyè ẹ wá fi jẹ baálé. ìta ló ń kọ́ tuntun wọ́n ti kọ́ dẹ̀ padà sí baálẹ̀. ṣé ẹ mọ̀ pé nítorí dájú náà ni kí n sọ pé lágbájá ẹ̀tọ́ tó ní ni kó o fi jẹ baálẹ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ kí n fi yàn jẹ baálé bẹ́ẹ̀ ni. òdìjà ẹ̀ẹ́dẹ̀ sọ pé ókè o Sàláfì mo fi ọ jẹ baálẹ̀ baálẹ̀ kí wọ́n ju baálé lọ o. ajá bẹ́ẹ̀ ni. ṣẹ́gẹ́tẹ̀ ṣẹ́gbẹ́ tó tọ́ ń bá jẹ́ mọ̀ dàrú yóò fara mọ́ pé ẹ fi jẹ baálé oníwà tún wá nu pé wọn ó tún fi jẹ baálẹ̀ sẹ́wọ̀n pé tó bá tún fi jẹ baálẹ̀ yẹn oyè baálẹ̀ tún ju baálé lọ ṣùgbọ́n kò fẹ́ mọ̀ dàrú kò fẹ́ dàrú kò fẹ́ sòjòrò kò fẹ́ ṣàparùtù baálẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ọwọ́ ni sọ di baálẹ̀. olófin ní ọ̀kan lọ́mọ Oòduà sọ di baálẹ̀ tó fi jẹ baálé tó bá yẹ kó tún bá fi jẹ baálé tó fi jẹ baálẹ̀ ẹ̀tọ́ ẹ kó fi jẹ baálẹ̀ náà kì í pé wá o jurisdiction rẹ ni you see ẹ máa gbọ́ pásítọ̀ ẹ máa gbọ́. sẹ́ni gbogbo ní tí mo sọ̀rọ̀ padà sí. ẹ máa gbọ́ pásítọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ pásítọ̀ sẹ́ni tí mo sọ̀rọ̀ tó padà sí. yóò bá ní àìjá kérémọdò lórí òkun ẹni tí mo bá jẹ ọba tí mo bá jẹ ẹni tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni. tọ́mà ti sọ̀tàn fún ikẹ́ tó jọba ìpè wò. no kò sí tí ń jọba láìsí tán. ẹ máa gbọ́ kò sí ìta wa lè gbàgbọ́. ẹ máa gbọ́. kò sí ìta lè gbàgbọ́ torí tí ó fẹ́ bọ́ kálukú ni ó sọ. bẹ́ẹ̀ ni kí n bá sọ fún yín pé wá o n tí àwọn bàbá wa ṣe rè o mi sì fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ o unity ní kankan o báyìí láà ṣe o báyìí láàrin o a kì í tẹ ibi tí ó yẹ ká tẹ̀ mọ́lẹ̀ o a sì kì í fojú di gbogbo èèyàn ẹ máa gbọ́ ṣùgbọ́n tí bá délẹ̀ ẹ jẹ́ sọ Jeroboam àti Rehoboam ló báyìí. you are taking side. I'm not ní gbà. Jeroboam and Rehoboam. ẹ mọ tó sọ fún Jeroboam mi. bẹ́ẹ̀ni. Rehoboam tó yẹ kó jẹ kínní wọ́n sọ fún pé ìwọ àwọn ẹgbẹ́ rẹ ni o tó bá ti débẹ̀ kama níbo ló ṣe ó sọ pé gbogbo wọn ò ní gbọ́dọ̀ sí wọn lẹ́nu ó sọ gbọ́n ọdẹrú gbogbo wọn ló gbọ́dọ̀ mọ tẹríba fún ọ. ní gba gbogbo tẹ̀ ń tún. nígbà tí Jeroboam táwọn fẹ́ àwọn àgbàgbà á pè ló bá ní gbogbo yín lóhùn ó sọ di kínní kan òun ní kínní kan bí ò ti jọba nìyẹn tí jọba Solomon tó fi fàyà tó fi pín sí méjì nítorí misinformation nítorí ìtàn tí ó yẹ kó gbọ́ ló gbọ́ ìtàn àlàáfíà kò gbọ́. no I disagree. kò sí ìtàn àlàáfíà ẹ má gbọ́ kò sí ìtàn àlàáfíà o kò sí ìtàn àlàáfíà ìtàn kí ló wà. ìtàn ò ní àlàáfíà yóò sì tó ní ogun tó bá jẹ́ real ìtàn ọmọ àlè lẹ́ni tí wọ́n fi joyè níbì kan tí ó dẹ̀ sọ iye ẹ̀dí yẹpẹrẹ tí ò gbàdá jẹ́ owúlò mọ́. ọmọ àlè náà tó fi joyè o ṣẹ́ǹgbọ́ tó fogun bẹ̀rẹ̀ ayé. tó bá jẹ́ pé ẹ máa gbọ́ ọmọ àlè lẹ́ni tí wọ́n fi joyè tó yọ jagun tó kórí bọ́nú. ọmọ àlè lẹ́ni tó yọ wọ́n láàfíà tó sọ dogun. ọmọ àlè ni olè tí ọmọ jurisdiction rẹ̀. ọmọ àlè lẹ́ni tó fẹ́ encroach jurisdiction. ọmọ àlè lẹ́ni tí wọ́n bọ́ jurisdiction rẹ̀ tí ó dákẹ́. àmọ̀ fàkínní ìpọ̀lọ́ ni o. àgbà pásítọ̀ ẹ̀ ṣe dáadáa. orí omi amsat Rahman ṣé bó jagun gba
ambassador peace ni. ajagun ni. ajagun. ajagun. a sì ṣẹ́gun. a ti ṣẹ́gun. ṣé àmọ́ ogun náà ní dá ìlú rẹ̀. nítorí sẹ́rí. kíni mo rí. ẹ má sọ èdè Yorùbá mọ́ ẹ má sọ èdè Oòduà. èdè Oòduà sẹ́yìn èdè Oòduà nígbà tí mo jí lówùúrọ̀ kùtùkùtù. èdè Yorùbá nù. ẹ máa gbọ́ torí pé mo Oòduà ni mí. ẹ sì ṣèdè Yorùbá. torí pé mo Oòduà ni mí. ẹ sì ṣèdè Yorùbá. mo ṣèdè Yorùbá. kò ṣe é yà. kò ṣe é yà thank you. ni wọ́n yà á à ń sọ̀rọ̀ ilẹ̀ a sì ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ à ń sọ̀rọ̀ lineage a ń sọ̀rọ̀ ilẹ̀ à ń sọ̀rọ̀ jurisdiction a dẹ̀ ń sọ̀rọ̀ horizon. Jurisdiction horizon is very necessary, you know. Very necessary. I contest it. It's very necessary. Nobody contest it. Fine. What you don't realize is this. Olóyè Dọ̀tun. What I fail to realize, abi. You don't fail. Olóyè Dọ̀tun Sanusi. Kò sẹ́ni tí ó ní irú ẹ̀ tí ó fẹ́ ọ̀bọ máa ń lọ. Bẹ́ẹ̀ni. Ìjà farabalẹ̀ gbọ́n tí ìyẹ̀mí ọ̀sẹ̀ fẹ́ sọ. Do you get it? Kíni ẹni tó yẹ pé orí ẹ̀ pé jọjọjọ. Kò sẹ́ni tí ó ní irú ẹ̀ tí ó ó fẹ́ fẹ́ ọ̀bọ máa ń lọ. Òótọ́ ni o. Nígbà tí ọba jẹ ọ̀kan lọ́mọ Oòduà ṣé kò lè jẹ́ aṣíwájú ilẹ̀ Yorùbá ni. Ó lè jẹ́ o. dáadáa. So kí àwọn náà mú kó sọ di aṣíwájú. ó ti wọnú ara wọn. ọ̀tẹ́yìn bá ti wá fi jẹ oyè tó yẹ kémi ó fi jẹ. tí mo rò pé ó yẹ kémi ó fi jẹ. tó yẹ tó yẹ. ẹrù tó mẹ́rìtì ẹ̀. tó mẹ́rìtì ẹ̀ lọ́dọ̀ yín. tó mẹ́rìtì lọ́dọ̀ yín. ní tí mo sọ ni pé ó yá ẹ fi jẹ èyí tí ó mẹ́rìtì lọ́dọ̀ tí kémi náà wá fi jẹ èyí tó mẹ́rìtì lọ́dọ̀ tèmi. ọmọ wájọ ni. bẹ́ẹ̀ ni àgbájọwọ́ rẹ̀ sì fi sọ̀yà. ìdá ìsọ̀rí ìsìn ni wípé wọ́n ti jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà yẹn báwo náà tún fi aṣíwájú ọ̀kan lọ́mọ tún ni aṣíwájú ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. aṣíwájú ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ọ̀kan lọ́mọ Oòduà. ṣé ẹ rò pé Aláàfin. Ifá wọn ò sì yẹn fún láwọ́ọ̀dù. sá. wọn ò sì yẹn fún láwọ́ọ̀dù. ẹ pa mí láàárọ̀ yìí o ẹ sì ń lé sí láàárọ̀ yìí o. mo like conclusion yẹn jù. mo like conclusion yẹn. àwọn ọ̀dẹ̀ ni ẹ wo ambassador for peace ṣé peace yóò rẹ̀ ń báyìí. ọ̀nà pè ní ọmọ pé rẹ̀ láàrin ọmọ kan gbọ́dọ̀ jù kan. yes now ẹ ṣe mi. ẹ ń wọ̀ sẹ́yìn. I love that conclusion. ọmọ kan gbọ́dọ̀ jù kan. ọmọ ìpè oyè kan tó wà tá a tún jẹnu o. wàláì. oyè kan tó wà o. gbogbo ọ̀nà ní fi press ẹ̀ torí ó deserve. ẹ síwájú ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. yes. ó gbọ́dọ̀ wà o. wàláì yọ wà. Aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ni. ikú bàbá yèyé. bẹ́ẹ̀ni. ìkejì òrìṣà. bẹ́ẹ̀ni aláṣẹ ìkejì òrìṣà. aláṣẹ ìkejì òrìṣà. ẹni tó ń fọhùn tó ń jáde. ẹni tó ń lajú tó ń jáde yàrá ẹni tó ń gbòòròjú. Ṣàngó Olúkòso. àyànràn Àyànràn lójú iná lẹ́nu àpàtà yẹ́rì yẹ́rì. bàbá kábíyèsí kábíyèsí níjẹ́bẹ̀ kábíyèsí níjẹ́bẹ̀ Aláàfin Ọ̀yọ́ níjẹ́bẹ̀. láìpẹ́ bá a ṣe lọ fẹ̀. ẹ jẹ́ túmọ̀ ní English ó yá. láìpẹ́. very very soon. bá a ṣe lọ fẹ̀. just as you went to Ife. ní agbára Ọlọ́run. by the special grace of God. a lọ Ọ̀yọ́. we will go to Ọ̀yọ́. I tell you. and mo ń wí. ní agbára Ọlọ́run. by the special grace of God. ilẹ̀ Yorùbá. in Yorùbá land. a dá àwọn ọba méjì kan. there are two kings that are specially made. àwọn ẹ jẹ́ n ṣe ìbúfúnra mi bẹ̀. they can make or mar this region. wọ́n lè tún ìlú ìṣe pàápàá tàbí kí wọ́n bàjẹ́. ó wà lọ́wọ́ wọn. ó wà lọ́wọ́ wọn. Aláàfin. Aláàfin. Ọọ̀ni. Ọọ̀ni. àwọn méjèèjì. àwọn méjèèjì.
wọ́n ṣe fọwọ́rọ́ sẹ́yìn. at all. And there shouldn't be any disparity. Bẹ́ẹ̀ ni. Ìfẹ́ love ṣọ̀kan unity láàrin àwọn méjèèjì. within the two of ó them lè ràn wá lọ́wọ́ gan. can really help us. kò bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ kò sì bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́. It doesn't start from Ọ̀yọ́ neither from Ifẹ̀. wàhálà yìí bẹ̀rẹ̀ láàrin kí ni ó kọ ní tó gbéṣẹ́. Olúbùṣe Olúbùṣe àti Lámídì. bẹ́ẹ̀ ni kò sì yẹ kó lọ mọ́ àwọn ọmọ. ìtọ́kàn ní ìsinmi pé bàbá wa Ògúnwùsì. bàbá Ògúnwùsì àti bàbá wa Onírìṣà àti bàbá wa Aláàfin Ọ̀yọ́. ikú bàbá yèyé. káwọn méjèèjì. ká fọwọ́sowọ́pọ̀. kán ràn wá lọ́wọ́. ká wo kíní yìí àjọjẹ ni. àtẹ̀yù kán ràn wá lọ́wọ́. kíní yìí àwa méjèèjì la ní. tán bá ti ń joyè Oòduà kán máa joyè ilẹ̀ Yorùbá. tán bá fẹ́ ṣètò Oòduà k'Aláàfin wà ńbẹ̀. tán bá fẹ́ ṣètò ilẹ̀ Yorùbá Ọọ̀ni wà ńbẹ̀. excellent. ìta fẹ́nu. ṣé ní parliament àwa yìí ẹ̀múwẹ̀ wa kí n sáyẹn ẹ̀fúnmiwẹ̀ wa kí n sáyẹn ẹ̀múwẹ̀ wa kí n sáyẹn. àbíkẹ́ kú sáyẹn sẹ́yìn àwọ̀dù. kí n sáyẹn straight live and direct. àmín ẹ̀ ni o. àmín ẹ̀ ni o. ìwé kékeré máa sáyẹnsì àbí kan ṣe Sàláfì. báyìí wà ń bí báyìí wà bẹ́ẹ̀. green báyìí ni ó wà ń bí. ó wà ń bí. sáyẹnsì. ẹ jẹ́ nǹkan tó wà mí dàbí. ẹ̀ka. by the power conferred on me, well deliberated, well thought of decision that is hereby made today in this honourable parliament that represents the wish of the people. This parliament that understands the yearnings of the people. Good. And have ultimate respect for the two kings, the two monarchs that God has given to Yoruba land. Therefore, as Jubilee Dr. Sanusi is being conferred with Okanloma Oòduà, we hereby plead, solicit, advise the Ikubaba Yeye Ọọ̀ni of Aláàfin ni o banka ṣùgbọ́n mo ti sikọ Aláàfin of Ọ̀yọ́ to now confer upon Jubilee Dr. Sanusi Okanloma Oòduà the aṣíwájú Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá land. Àbí ṣe ẹ ti fọwọ́ sí. a fọwọ́ sí. ẹ jẹ́ n sign yàrá bá sign. ẹ sign. by me. ẹ buwọ́lù ẹ má yọ Olúbàdàn lẹ o. ibi tó Olúbàdàn wà bẹ́ẹ̀ máa gbọ́. torí Olúbàdàn náà fi àwọn èèyàn jùlọ láìpẹ́ yìí o. ẹ máa gbọ́ in respect of this the Olúbàdàn of Ibadan land ọba his imperial majesty ọba Rasheed Adéwọ̀lú Àkànmú Ọládọjà an elderly monarch that understand the rudiments of governance, politics, and monarchical mediator. Hereby append his signature willingly for the enthronement of Aṣíwájú Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá land to Jubilee Dr. Sanusi by the Ikubaba Yeye. Aláàfin. Igbákejì aláṣẹ òrìṣà Aláàfin of Ọ̀yọ́ to henceforth mo kàn pariwo ni o mo fi bẹ̀bẹ̀ ni o. báyìí kí ni kan speaker fẹ́ jáde. to henceforth right do the needful by conferring that title on Jubilee Dr. Sanusi. ẹ jẹ́ n sign. ẹ sign. ẹ gbé kámẹ́rà. kọ̀ọ̀rọ̀ dáadáa ẹjọ́ hàn yàwó signature yín bó ṣe rí ẹ̀yin lẹ fàṣẹ sí ẹ̀kọ́ déètì sí ẹ̀kọ́ déètì sí 7 December 12 2025. ẹ gbé fún àwọn èèyàn kí wọ́n rí signature ni. yeye o ṣúgà já. very sure you people. wọ́n la jẹ bàbá program. ó wà o. signature wà mí. ọba. bẹ́ẹ̀ni. signature ń lè signature ń lè. jálọ̀dọ̀ tiẹ̀ pásítọ̀ fẹ́ àjẹgbèsè ní mélòó ni. Akidibo.
88.7 FM. Ó yá ká tiẹ̀ wo ohun tó máa ṣẹlẹ̀ náà tí ohun rẹ̀ bá há tó dẹ̀ tí lo Shalto lozenges. Hello Alhaji, Ọ̀gbẹ́ni Wálé ló ń sọ̀rọ̀ láti iléeṣẹ́ ìjọba. Ṣé ẹ sì ní ìfẹ́ sí iṣẹ́ àgbàṣe tẹ́ ẹ béèrè fún yẹn? Ó yá dá ohùn rẹ padà nígbà tó nílò rẹ̀. Lo Shalto lozenges ní wàrà ń ṣiṣà. Shalto lozenges ní àwọn ojúlówó èròjà àdáyébá 5 nínú. Ó sì wà ní olóòórùn dídùn 3: ginger mint, honey lemon àti orange tí yóò dènà ọ̀fun dídùn ní kíákíá. Shalto lozenges wà láìléwu ó sì ń ṣiṣẹ́. Hello, Ọ̀gbẹ́ni Wálé, Alhaji ló ń sọ̀rọ̀. Mo fẹ́ iṣẹ́ yẹn o, mo fẹ́ iṣẹ́ yẹn o. Shalina Healthcare ló tà á. kéré o à ń fi àsìkò yìí kéde fún gbogbo ẹ̀yin èèyàn wa pé àwọn ajagunbalẹ̀ ti wọ gbogbo ìletò àti gbogbo ilẹ̀ tó yí ìlú Bádékú ká o tí àwọn ilẹ̀ yìí sì jẹ́ ti ìdílé Ògúnọlá nílùú Bádékú. À ń fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn pé ẹnikẹ́ni kó má ṣe bá wọn da owó ilẹ̀ rírà pọ̀ rárá bí ti wọ̀ mọ́ nítorí ajagunbalẹ̀ ni wọ́n o. àwọn ìlú tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó ní ìlú Bádékú, ìlú Òbé, Adékanra, Eléṣù, Jàgó, Kópaló, Ògúnbùnmi, Gíwá, ìlú Akínwándé, Bùtùbùtù, Abapáànù, Ẹlẹ́tù, Oníyangi, Múríkúsá, Alágbẹ̀dẹ, Abatàdí àti ìlú Abégúnjẹun. ẹni tó bá kó sí wọn lọ́wọ́ kó lọ rèé tètè yọ ara rẹ̀ o nítorí ilẹ̀ onílẹ̀ tó jẹ́ ti ìdílé Ògúnọlá ilé baálé olóko ìnílẹ̀ yìí jẹ́ o. ìkéde yìí wá láti ilé baálé olóko nílùú Bádékú. a ò ní sílẹ̀ rà lágbára Elédùà. kẹkùlé ọgbọ́ kó sọ fún toko káàdó gbọ́ kóró fóòbẹ̀. a ò ní bọ́ sọ́wọ́ alágbèédá o. bàbá mi ẹ bá mi wówó mo fẹ́ láàgì mo fẹ́ láàgì ìyá mi ẹ bá mi wówó mo fẹ́ láàgì mo fẹ́ láàgì ti dẹ́n kánífà wa lọ́dọ̀ orí omi bàbá máa kéékèèké ẹ ò ní sàlàyé ni òbí mi ń wò sànjọ́ ẹ bá mi wówó mo fẹ́ láàgì ìdìbò ìyá mi ẹ bá mi wówó mo fẹ́ láàgì ìdìbò ti dẹ́n kánífà wa lọ́dọ̀ orí omi bàbá máa kéékèèké ẹ ò ní sàlàyé ni òbí mi máa sànjọ́. tọdún ìtún ti ya bàbá mi orí omi tí ì ṣe tán. bàbá ọmọ kéékèèké. tọdún ìtún ti ya ìyá mi orí omi tí ì ṣe tán. ó tún ti pa àwọn ọmọ rẹ̀. àwọn ẹgbẹ́ mi ti ń gba ti kẹ́tì tí wọ́n ò fi wọlé. ẹ ò ní sàlàyé ni ẹ má jẹ́ ń gbẹ̀yìn o. níbi àjọ̀dún àwa èwe kánífà o torí ọmọ fi ń dùn wá nínú. bàbá mi ẹ bá mi wówó mo fẹ́ láàgì ìdìbò ìyá mi ẹ bá mi wówó mo fẹ́ láàgì ìdìbò sídẹ̀ẹ́ kánífà wa lọ́dọ̀ orí omi bàbá máa kéékèèké ẹ ò ní sàlàyé ni òbí mi máa sànjọ́. Ó yá ká tiẹ̀ wo ohun tó máa ṣẹlẹ̀ náà tí ohun rẹ̀ bá há tó dẹ̀ tí lo Shalto lozenges. Hello Alhaji, Ọ̀gbẹ́ni Wálé ló ń sọ̀rọ̀ láti iléeṣẹ́ ìjọba. Ṣé ẹ sì ní ìfẹ́ sí iṣẹ́ àgbàṣe tẹ́ ẹ béèrè fún yẹn? Ó yá dá ohùn rẹ padà nígbà tó nílò rẹ̀. Lo Shalto lozenges ní wàrà ń ṣiṣà. Shalto lozenges ní àwọn ojúlówó èròjà àdáyébá 5 nínú. Ó sì wà ní olóòórùn dídùn 3: ginger mint, honey lemon àti orange tí yóò dènà ọ̀fun dídùn ní kíákíá. Shalto lozenges wà láìléwu ó sì ń ṣiṣẹ́. Hello, Ọ̀gbẹ́ni Wálé, Alhaji ló ń sọ̀rọ̀. Mo fẹ́ iṣẹ́ yẹn o, mo fẹ́ iṣẹ́ yẹn o. Shalina Healthcare ló tà á. gbogbo wa lájọ ní bẹ́bẹ́ ìsìlámù. Assalamu alaikum múmìnì múmìnà ọ̀dà àbáhùn àsìkò ti tó fún gbogbo àwa mùsùlùmí láti pàdé ní yídì géètì ńbàdàn ní gbogbo ọjọ́ Wednesday aago 7 àárọ̀ làdúrà ń bẹ̀rẹ̀ fáwọn tí ń wojú Ọlọ́run fọ́mọ aago 8 ni tàwọn olóyún tí wọ́n ń bẹ lọ́n kí wọ́n sọ nírọ̀rùn aago 9 láwọnú àgbà àràgbà àdúrà àsàlátù láì wọlé pẹ̀lú àwọn àfáà ńláńlá. àṣẹ bẹ́bẹ́ ìsìlámù àtúbọ̀ máa fẹ́ lẹ́lẹ́ o bẹ́bẹ́ ìsìlámù àwọn máa ti gòkè lọ. Akidibo 88.7 FM.
àti láàánú débẹ̀ kọ́ mọ́ dàbí pé àfìyà jẹ Fẹ́mi Babalọ́lá ni gbà tí ó sì ní àwọn èèyàn sáà ní àdébẹ̀ Ifẹ̀ Ọ̀ṣun state wọ́n ní ẹ má fi yẹ́lò fáwọn èèyàn lójú ó ń dùn mọ́ wọn bá ṣe ń rí yẹ́lò ṣùgbọ́n ṣe pa wọn ní kí ló dé ó tó gẹ́ àti kúrò ń bẹ̀ ń ẹ já lọ́dọ̀ wọ́n ti ń ṣe kíní primary screening ní APC lọ́sùn wọ́n wá ní wọ́n yọ wọ́n náà screen out Omisore ni àwọn kan bá ṣàn sọ̀rọ̀ ṣe rí politics Ọ̀ṣun tó ń gbọ́ ìwọ lóye ìwọ lóye o tó fi ṣàgbára rẹ ìwọ lóye o Ọ̀ṣun lóye o Ọ̀ṣun lóye Ọ̀ṣun lóye o Ọ̀ṣun lóye o ibi tẹ́gbẹ́ 2026 gbà ẹ̀yin lóye o. And then unfortunately Fẹ́mi ò sí bí Fẹ́mi ni ó mọ gbogbo advocate Ọ̀ṣun but to me èwo ni ìyàtọ̀ náà máa já àti Frayo àti Omisore àti gbogbo wọn ẹ má jẹ́ lè dèjì ò sí. Adeleke stranded. ó ti dọ́mọ orúkọ kan yẹn. Desperately shop for the election platform. Jesus is Lord. Accord, APP are options on the table. Governor taking time before making next move. Odeyemi, ex-deputy publicity secretary of PDP, ló sọ bẹ́ẹ̀. Anyway, that's what PDP will do. wọ́n máa bàálù wọ́n máa tàṣí náà ni because we know to make plans are known and time is fast running out. And tẹ́ bá dẹ̀ rí tó bá lọ mú party tí ó ní structure demise ẹ̀ ni o. Kò dáa tó gan kó mọ̀ tí ní plan bí tó ń lọ kó tó kó ònú ẹgbẹ́ yẹn. Bẹ́ẹ̀ni orí bákan. ó yẹ kó kó ń bẹ́ kó dẹ̀ bọ̀ síbẹ̀ straight. Yes. So and since now àwọn kan tiẹ̀ sọ pé ó bẹ́tà kó tiẹ̀ lóhùn ṣe mọ́ ipò níyì ẹyọ kan tí mo ṣe ti tó mi pé ó tún lè padà àbí fáwọn ṣe ti padà pé ó níyì gan sọ̀rọ̀ bàtà tó máa padà dé á ti mọ ibi tó máa lọ ó dẹ̀ ti ní pedigree àwọn kan sọ bẹ́ẹ̀ but you know power is difficult to relinquish time bá ti taste power it's not something you can just do away with and that's why African leaders ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wá disgrace out of power ni at the end of the day. So some people are saying pé for now Adeleke should just jettison the second year ambition and go and rest but you know àwọn tó ń jalábẹ́ wọn ní ṣàdúrà fún wọn o pé kí ni ọ̀gá ẹ máa move lọ ni but I think he should quickly look for a platform that is credible enough láti help ẹ. But Ọ̀ṣun ti kẹ́ tó wọlé bóyá lè wọlé bẹ́sà Ọ̀ṣun ti ètò òṣèlú Ọ̀ṣun ó ti fọ́n kára. bẹ́ẹ̀ ni iná wẹ́dà ni. ẹ já lọ sí ADC láwọn lọ sẹ́kọ̀ọ́ lọ ṣèpàdé. ADC ò exist mọ́. àwọn mú candidate kan. wọ́n ti bàyìn wọn jẹ́. pé candidate kan táwọn mú kankan o ẹni tí wọ́n mú yẹn wá Adéòtí tó jẹ́ bí igbákejì Arẹ́gbẹ́ṣọlá ní Ọmọlúàbí group òun ti ń wò pé òun lọ́kàn òun ni wọ́n fún ó fìwé lẹ̀ ó lóun kó òun ẹgbẹ́ òṣèlú ADC ó dẹ̀ kó òun ẹgbẹ́ Ọmọlúàbí Adéòtí náà ò sì ní dá lọ yóò kó yàn dání ni òun náà kó àwọn kan dání òun náà ò tí ì sọ bí ti ń lọ Adeleke ní ìsìn náà tí wọ́n ní wọ́n stage out of contest wọ́n screen out of contest Adeleke kọ́ Omisore tí wọ́n stage out of contest kí ni ẹ wò pé ok kí ni ẹ wò pé wọ́n ó ṣe Omisore náà lọ fọ́ lẹ́rán ni pé wọ́n ti lé nǹkó kí ni criteria náà fi lé Omisore ó ti deputy governor rí ó ti contest rí kò wọlé ni so kí ni ṣé kò qualify ni àbí why don fi screen it out ṣé ìdààmú pé kí wọ́n tó gba fọ́ọ̀mù yẹn náà sọ pé kẹ́nìbọ̀dì má ti gba fọ́ọ̀mù o àwọn ó ṣe nǹkan táwọn ó ṣe náà o kankan o bóyá nǹkan bá mú ni wọ́n wà pé kán lọ gba fọ́ọ̀mù so kí ni ẹ rí sí kíní. ṣé kíní yóò mọ fojú pọ̀ à ń bọ̀ àtìyàn kan ló kù. yóò mọ fojú pọ̀ báyìí ná kí yóò kọ́ láti ọ̀dọ̀ gọ́fìnà Adémọ́lá Adélékè stranded èyìnbó tó lágbára ni. opposition ló lè bóyá fún ọ. opposition ló lu àbí. dùnà ló lò fún ọ. so
The word stranded there is his own opinion o. Opinion ó kàn lè jọ pé bóyá kò tí ì rí ilé gbé kàbí ò tí ì rí ilé wọ̀. kò dẹ̀ stranded. Kò stranded. kò sí rí lẹ́gbẹ̀ẹ́. honourable speaker. ó lè má tí ì rí ilé gbé kàbí ò rí ilé wọ̀. the man of the moment. honourable speaker. the advocate for the man of peace. Omisore náà rèé wọ́n júwe pé kò sáàyè mọ́ ń bí. now Adeleke wọ́n lọ àwọn kó wà stranded. à ń bọ̀ Ají ò ti jàre òun ti kúrò nínú ẹgbẹ́ ọmọlúàbí òun náà ti lọ. definitely there be an alignment later. bí táwọn òṣèlú Ọ̀ṣun ń lọ kò tí ì yá wọn náà ẹni tó kúrò nínú ẹgbẹ́ tó fi dìbò wọlé tẹ́lẹ̀ kan kó wà stranded òun náà ṣe calculation pamọ́ tí ṣèkọ́ lọ́wọ́ ni o kò wọ́nra o a mọ̀ ṣèpàdé abẹ́lẹ̀ bóun ni òun ó ṣe ibùdó wọn gbọ́rọ̀ nǹkan báyìí Omisore náà máa rìn káàkiri pé bóun gbọ́dọ̀ wọn mọ̀ nílé báyìí bí àmì ọmọ rísì mi tí kárísì tó fi júwe ìta fún Omisore lè dúró. Omisore á dúró you can be the spoiler. Adé ò ti wá ń kọ́. Adé ò tí ò dúró rárá kò dẹ̀ rẹ́dí láti dúró. bí Adé ò sì wá lọ sáwọn kan tẹ̀lé. ó tẹ̀lé. rhetorical question ló ń béèrè. ìbéèrè tó ti lánsà. ìbéèrè tó ti lánsà ló ń béèrè. deputy àpèyàn ní deputy ó ní gbàkejì Arẹ́gbẹ́ṣọlá náà. so ṣe ADC yẹn. no ADC is. So an intensive care unit. Advanced Denominated Congress. Wow. ADC. Advanced Denominated Congress. What do you mean? African Democratic Congress money. ADC Advanced Denominated. Mechanic are denominated. Decimated. ní ADC. ní ADC tá a ti sọ fún Obi wípé make your decision now. àwọn kan sọ ni Obi náà ti jókòó Obi náà mọ rísí tó fi ti sọ̀rọ̀. ó ní make up your mind now. threat nìyẹn. get your copy. go now, get your copy. threat nìyẹn make up your mind now or we find somebody else. iṣẹ́ Àtìkù nìyẹn. Obi on his own has got a very good pedigree. Because only followership 2023, he must not make a wrong decision. And he must maintain his popularity in a way to integrity at your was solid. No doubt we will be command grassroots back. Now, Emma, he went to Labour and he made impact. Don't underestimate anybody in politics. No doubt. No doubt. The issue of Osun, I see I can fold over. We kill him. 07041001887 07041001887 kágbé ìpè ẹyọ kan àbí méjì +447405697158. hello. hello sir. yes sir. ìpè tó mẹ́wàá. ẹ ra sir. bàbá kòrò ní sọ̀rọ̀ látòlódó. bàbá kòrò látòlódó. Alájí Oríyọmí. yes sir. ṣé ẹ rí ẹ̀bùn ìfúnfún ni kéèyàn máa fi fún yàn odidi ẹ̀mí ni. àrùn náà odidi ẹ̀mí ni. ẹ̀wù tó bẹ́ẹ̀ ṣe ń jẹ ẹ̀mí mo pè é ní ọkọ̀ òṣà ìyá kìíní ìyá sábà yóò ní. ẹ̀sì ní ìjẹta yẹn ètò bẹ́ẹ̀ ṣe láàrin ọkọ àtìyàwó. ẹ rí i pé ọ̀tọ̀ ní táwọn ọkọ àtìyàwó bá bá àwọn ìṣẹ́jú kan ìnìgbèsí ayé wọn ṣe ẹ̀yìn kò rò bẹ́ẹ̀ lè ṣe nǹkan fún wọn. gbogbo dẹ́ǹṣe ọlọ́run rí èèyàn náà rí Aláàjì ó débi tó ń lọ lágbára ọlọ́run. àmín. wọ́n á tọ̀ ní àwo ọkọ àtìyàwó lónìí tó ń sọ àwo yàtọ̀ kan. ó dàbọ̀. hello. akójúmọ́. akójúmọ́ sir. ògùn ẹ̀rọ Babátúndé ló ń sọ̀rọ̀ láti UK. yes sir. mo fi yẹn fún ètò. yes sir. mo sì pé àwọn àyànnà náà wà náà. yes sir. mo fẹ́ sọ̀rọ̀ nípa òṣèlú Ọ̀ṣun nípa nǹkan tó ń lọ. a mọ̀ pé àsìkò yìí àsìkò alignment àrí alignment ni. ṣùgbọ́n nǹkan tí èmi ń kà nípa nǹkan tí wọ́n fi ní spring Omisore out pẹ̀lú àwọn èèyàn bíi 4 sí 5 ó dà pé 6 ni wọ́n àwọn tí wọ́n spring out.
wọ́n ní nínú fọ́ọ̀mù tí wọ́n fill wípé wọ́n gbọ́dọ̀ ní ọmọ ẹgbẹ́ tí ó jẹ́ financial member tó máa buọwọ́ lùwé wọn. Wọ́n wá ní fún di eléyìí wípé wọn ò ní wípé àwọn nìkan náà dá dúró àfi financial tí wọ́n fẹ́ finance ara wọn. Ìdí nìyẹn tí wọ́n fi ná fún wọn wọ́n dẹ̀ tún fi ààyè àpí sílẹ̀ wípé ìwọ tá a bá fẹ́ràn tó o rẹ̀ tún lè àpí. So fún di eléyìí èmi ń rọ gbogbo wọn kájọ fọwọ́sowọ́pọ̀ Ọlọ́run jẹ́ kí Nàìjíríà máa tẹ̀síwájú ẹ̀ pé ètò. Àmín àmín ẹ ṣeun. Hello. Assalamu alaikum sir. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀kọ́ ètò Yes sir. gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ti sọ pé tí bàbá fẹ́ dáa àwọn ìṣẹ̀lẹ̀ Ọlọ́run máa yàn sípò. Tọ́lọ́ ti yàn síbẹ̀ yẹn pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ń tẹ́ ń fẹ́ Ọlọ́run tó tẹ̀ ń lọ́wọ́. Àmín. Orúkọ tèmi ni Afọlábí Ahmed Ọláwálé láti Adéòjò Estate. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo bí àbájá dá fáǹsì sílẹ̀ dá ń tì lẹ́yìn gbogbo ọmọ àgbáyé ní ń tì lẹ́yìn ẹni tí Ọlọ́run bá dẹ̀ ti fẹ́ràn àdàlàdàlà Ọlọ́run bá ti ọlọ́ni rẹ̀ oníkọ́lọ́run fẹ́ ni rẹ̀ tiẹ̀ gbogbo ẹni Ọlọ́run ti tì í gbogbo yín bá dá Ọlọ́run fẹ́ ni rẹ̀ tì í bẹ́ẹ̀ olùkọ́ni tí o Àmín. àwọn dájú tẹ̀ lẹ́yìn ojú oníta náà Àmín. pẹ̀lú ògbọ́ Ọlọ́run yóò rí bá a ti fẹ́ ni Àmín. wọlé amánsá láwùlá kùwádà Ìlà bílà lè rà dín. Ẹ ṣeun. yóò rí bẹ́ẹ̀. Àmín. Ẹyọ kan lágbà síbẹ̀ ẹyọ kan. Hello. Hello. Hello sir. Yes sir. Àlájì ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sir. Ẹ bá ń kí pásítọ̀ orúkọ tèmi ni Abdul Moshood láti ọ̀rẹ́ méjì. Láti ọ̀rẹ́ méjì. Ẹ rà sir. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin gan lolóyè. Torí pé ẹ mú mi rántí ọ̀rọ̀ oyè bàbá wa kan nígbà tí ẹnìkan ní òun lọ́dọ̀ bàbá Sáńkẹ́ Ọlọ́run fọ̀run kẹ́ wọn pé oyè tán lẹ̀. Oyè tán gan oyè ni. Dr. Sami Dikento. So àdúrà yín ó gbàdá. Àmín. Yóò rí bẹ́ẹ̀ ṣe fẹ́ ọlọ́run tóbi Ọlọ́run ọlọ́run jẹ́ kan ṣe Ọlọ́run gbogbo ibi táwọn wò pé kẹ́ ẹ dín yẹn Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ débẹ̀ láyé ọ̀tọ̀ láfẹ́ inú yín ó dùn ọkàn yín ó balẹ̀ torí mo máa ń listen sí program yín dáadáa ṣùgbọ́n mi kì í lè wọlé àmọ́ bí mo ṣe wọlé lónìí alhamdulillah orí yín ó tẹ̀ ń lọ bí tẹ́ fojú sí yẹn Ọlọ́run ó jẹ́ débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run tàbí lẹ́yìn àmọ́lẹ̀ ọlọ́run haúlẹ̀ wọlé àkúwọ́tò. Ìlà bílà lè rà dín. Ẹ ṣeun. Ẹja máa lọ wọ́n ti pẹ́ ẹja máa lọ ọmọ ìfẹ́ mbala ọkọ mi rẹ̀ Èjìdìran. Atọ́dọ̀ mi Èjìdìran mi lórúkọ mi. táìmù yẹn kan fly ṣá. Ó dà báwo ni reception oyè yìí. A ti ṣe Friday. Ẹja lọ tún ṣe. Ẹ rí mi lágbo Saheed Òṣùpá ni. yẹ́pẹ̀ ṣé ìbẹ̀rẹ̀ láti ṣe. Ibẹ̀ láti ṣe papọ̀. náà ti àwọ́ọ̀dù yín mò ń sọ. Ibẹ̀ lásán àti ṣe. Ó dà. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run aṣíwájú ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ó ń bọ̀ lọ́nà gbogbo ẹ̀yìn ẹ̀ fojú sọ́nà. Lágbára Ọlọ́run. gbogbo tó dáa ti gbogbo ẹni tó dáa. Bẹ́ẹ̀ni. Aláàfin tá ń ṣe kínní kan torí pé àwọn náà fẹ́ tó dáa ni. Bẹ́ẹ̀ ti sọ. O sì mọ ìdí tó fi fẹ́yìn lóye peace yẹn ẹ bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti restore peace yóò mọ̀ ọ́ da fún yín o. Àmín. ẹni bàjẹ́ o Ṣẹ́gun Ògúnbàyí ló kọ́ tèmi o.